A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ọ̀rẹ́ kòríkòsùn àti ọmọ ẹgbẹ́ abẹ̀ṣẹ́kù Anthony Joshua ni wọ́n ti ṣe ìdánimọ̀ wọn wípé àwọn ni wọ́n di olóògbé níbi ìjàmbá ọkọ̀ ńlá tí ó wáyé ní ojúnà márosẹ̀ Èkó sí Ìbàdàn lánàá ọjọ́ Ajé. Promoter Anthony Joshua Matchroom Boxing ni ó fìdí èyí múlẹ̀ nínú àtẹ̀jáde wípé orúkọ àwọn méjèèjì tí wọ́n di olóògbé ni Shinogami àti Lateef Lat Ayọ̀délé. Àwọn méjèèjì yìí ni wọ́n ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni wọ́n ti ń bá Joshua rìn. Ilé-iṣẹ́ ìfikún wípé Joshua fi ara pa níbi ìjàmbá, wọ́n ti gbé e lọ ilé ìwòsàn fún àyẹ̀wò àti ìtọ́jú, ara rẹ̀ sì ti balẹ̀, ṣùgbọ́n wọ́n ṣì ń ṣe àkíyèsí rẹ̀ lọ́wọ́ under observation. Ilé-iṣẹ́ ìròyìn BBC náà fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn méjèèjì tí wọ́n di olóògbé sínú ìjàmbá jẹ́ akẹgbẹ́ Joshua teammates, wọ́n jẹ́ ara ọ̀rẹ́minú rẹ̀ inner circle. Ìròyìn jábọ̀ wípé ní wákàtí péréte kí ìjàmbá yìí wáyé, Joshua ṣe àfihàn lórí Instagram ibi ó ti ń gbá ẹyin orí tábìlì tébú tẹ́nísì pẹ̀lú Lateef Ayọ̀délé tí gbogbo ènìyàn mọ̀ sí Lat. Shinogami ni wọ́n ní ó jẹ́ agbára àti akọ́nilẹ́ṣẹ̀ẹ́ kóòṣì fún Joshua fún ó lé ní ọdún 10. Ó wà lára àwọn tí wọ́n jọ ṣe ìdásílẹ̀ Evolve Gym ní ìlú London. Ìròyìn jábọ̀ wípé Gami jẹ́ ọ̀jọ̀gbọ́n lórí eré ìdárayá tí iṣẹ́ rẹ̀ dá lórí àtúntò egungun tí ó farapa, musculoskeletal injuries and corrective exercise. Lára àwọn ibi tí ó ti ṣiṣẹ́ láti rí National Football League, National Basketball Association àti Michigan State University Football Team. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Joshua ní ìjàmbá ọkọ̀ láàrin aago 11 òwúrọ̀ àná ní Makun nítòsí ilé epo Danco kí wọ́n tó dé Ṣàgámù interchange tí ó lọ sí ọ̀nà Ìbàdàn. Ọkọ̀ méjì ló jọ ń kọ́wọ̀ọ́rìn, Lexus SUV àti Pajero SUV. Joshua jókòó lẹ́yìn dẹ́rẹ́bà pẹ̀lú ẹlòmíràn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lẹ́yìn ọkọ̀ passenger seat. Ẹlòmíràn náà jókòó lẹ́gbẹ̀ẹ́ dẹ́rẹ́bà níwájú tí gbogbo wọn fi jẹ́ 4 nínú ọkọ̀. Àwọn ẹ̀ṣọ́ rẹ̀ ni wọ́n wà nínú ọkọ̀ tó ń tẹ̀lé wọn bọ̀ lẹ́yìn kí ìjàmbá tó wáyé. Ẹni jókòó lẹ́gbẹ̀ẹ́ dẹ́rẹ́bà àti ẹni jókòó lẹ́gbẹ̀ẹ́ Joshua di olóògbé lẹ́sẹ̀kẹsẹ̀ tí ìjàmbá yìí wáyé. Bí Joshua ṣe fi ara pa kò pẹ́ ni àwọn òṣìṣẹ́ àjọ alámòjútó ojú pópó FRSC dé fún ìdóòlà àti ìwádìí. Nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá fi sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni wọ́n ti ní wọ́n ti kó àwọn tí ó di olóògbé lọ ibi ìgbókùúsí Livewell ní Ṣàgámù bí ìwádìí ṣe ń bẹ̀rẹ̀ lórí ohun tí ó ṣe okùnfà ìjàmbá. Ṣùgbọ́n àjọ FRSC lọ́ ìjàmbá yìí mọ́ eré àsápajúdé, excessive speed and wrongful overtaking. Wọ́n ní Lexus SUV pàdánù ìjánu ọkọ̀ kí ó tó lọ ṣẹ́rí mọ́ ọkọ̀ àjàgbé tí wọ́n wà kalẹ̀ tí ìjàmbá ńlá fi wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Deputy Head of Mission láti British High Commission Simon Field ti ṣe àbẹ̀wò sí abẹ̀ṣẹ́kù-bí-òjò àgbáyé World Heavyweight Boxing Champion Anthony Joshua ní ilé ìwòsàn lẹ́yìn ìjàmbá ńlá tí ó wáyé ní ojúnà márosẹ̀ Èkó sí Ìbàdàn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn lórí ìròyìn àti ọgbọ́n inú Káyọ̀dé Akínmadé, níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé Field ṣe àbẹ̀wò sí Joshua. Bákan náà ni ó ní ìjíròrò pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú. Bí àwọn òṣìṣẹ́ British ṣe ń tẹ̀síwájú àti máa ṣe àgbéyẹ̀wò ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ìjàmbá, gómìnà Abíọ́dún ṣe àbẹ̀wò sí Joshua ní bí ó ti ń gba ìtọ́jú. Lẹ́yìn èyí ni Sanwó-Olú náà darapọ̀ mọ́ àwọn gómìnà méjèèjì ní a gbọ́ wípé wọ́n lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí ní ilé ìwòsàn láti mọ bí nǹkan ṣe ń lọ sí kí wọ́n sì rí i dájú wípé abẹ̀ṣẹ́kù-bí-òjò yìí gba ìtọ́jú tó péye. Lára àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn láti rí
rí ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun àti Director General National Sports Commission Bùkọ́lá Ọlọ́pàdé. Gómìnà Abíọ́dún ní Ààrẹ Bọ́lá Tinubu ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀, ó ti bá Joshua sọ̀rọ̀ pẹ̀lú ìyá rẹ̀ àti Abíọ́dún níbi ó ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn tí ó sì gbàdúrà fún Joshua. Ó wá tẹnumọ́ ìdí fún ìṣọ̀kan àti àtìlẹ́yìn lákòókò yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Lékan Lásìsì lẹ́yìn tí aáwọ̀ lórí gbèsè ẹgbẹ̀rún $4,000 ($4,000) láàrin òun pẹ̀lú ọmọ bàbá rẹ̀ stepbrother yọrí sí ikú ọmọ bàbá rẹ̀ ní agbègbè Abúlé Tuntun ní ìjọba ìbílẹ̀ Ọdẹ́dá, ìpínlẹ̀ Ògùn. Lánàá ni ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ 19 oṣù Kejìlá lẹ́yìn tí Lásìsì ní èdè-àìyedè pẹ̀lú ìbátan rẹ̀ lórí gbogbo ìgbà tó fi ń jẹ gbèsè. Lásìsì ṣàlàyé wípé gbogbo ìgbà ni àwọn tí ìbátan rẹ̀ jẹ lówó ń fi wá bá a láti san gbèsè. Èyí ló bí i nínú tí ó fi sọ̀rọ̀ burúkú fún olóògbé kí olóògbé tó wọlé lọ fa àdá yọ láti fi ṣe ìkọlù sí afurasí. Láti kojú rẹ̀ ni Lásìsì fi ní òun lọ gbé ìbọn ọdẹ rẹ̀ jáde, ṣùgbọ́n òun kò mọ ìgbà tí òun ṣèèṣì fa okó ìbọn tí ó fi yọrí sí ikú rẹ̀. Lásìsì ní òun kò mọ̀ọ́mọ̀ pa á bí ó ti rọ ìjọba kí wọ́n bojú àánú wò ó nítorí ìyá wọn ti dàgbà. Ọmọ kẹta tí ó yẹ kí ó tọ́jú ìyá ti wà lórí àkéte àìsàn tipẹ́. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Babáṣèyí Olúṣèyí fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó ní wọ́n ti fi afurasí ránṣẹ́ sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn SCID fún ìwádìí. Bákan náà ni ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó fi ọwọ́ ṣìkún òfin mú afurasí adigunjalè ojú pópó 14 ní ojúnà Lẹ́kí sí Ẹ̀pẹ́ láàrin ọ̀sẹ̀ méjì sẹ́yìn, lẹ́yìn gbogbo ìgbà tí àwọn awakọ̀ fi ń wá ṣe àfisùn lórí bí wọ́n ṣe ń jí ẹ̀yà ara ọkọ̀ wọn nínú súnkẹrẹ-fàkẹrẹ. Ikọ̀ ọlọ́pàá Tactical Squad ní Ẹlẹ́mọ̀rọ̀ ni ó rí àwọn afurasí yìí mú káàkiri àwọn agbègbè tí ojúnà wọn sábà máa ń díjú. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Abímbọ́lá Adébísí ni ó ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Ó ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní àpẹẹrẹ àfojúsùn iléeṣẹ́ ọlọ́pàá láti mú àlékún bá ààbò àti láti dáàbò bo èrò ojúnà bí ó ti rọ àwọn olùgbé kí wọ́n wà ní ojúlàlá kan fi ń ṣọ́rí. CP Adébísí ní bí wọ́n bá ti rí nǹkan kí wọ́n sọ nǹkan. Ọlọ́pàá ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí gbogbo àwọn tí wọ́n mú bí ó ti fi dá àwọn onímọ́tò lójú wípé wọ́n ti ṣe àlékún ìpàráàrò láti fi dẹ́kun ìwà olè lójúnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adájọ́ Emeka Nwite láti Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá ti pàṣẹ kí wọ́n fi Attorney General ìjọba àpapọ̀ àti Mínísítà fún ẹ̀ka ìdájọ́ àná Abubakar Malami sí ọgbà ìwà àtúnṣe Kùjé ní ìlú Àbújá. Malami tí í ṣe àgbà amòfin Nàìjíríà ni wọ́n ní kí ó sì máa ṣe fàájì nínú ọgbà ẹ̀wọ̀n Kùjé títí di ọjọ́ 2 oṣù Kínní ọdún 2026 tí wọ́n á tún fi gba ọ̀rọ̀ rẹ̀ yẹ̀wò. Adájọ́ Emeka Nwite ní ó kọ̀ jálẹ̀ àti gba ìbéèrè agbẹjọ́rò Malami, àgbà amòfin Joseph Daudu, bí ó ti ní èyí yóò túmọ̀ sí wípé wọ́n gbé nǹkan gba ẹ̀yìn àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC tí wọ́n fi Malami sí ìgbẹ́jọ́. Malami àti àwọn tí wọ́n jọ ń jẹ́jọ́ lórí ẹ̀sùn oníkókó 16 ni wọ́n bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi ẹ̀sùn. Malami, ọmọkùnrin rẹ̀ Abdulazeez Malami àti òṣìṣẹ́ iléeṣẹ́ Rahmaniya Properties Limited Hajia Asabe Bashir tí wọ́n jọ fi ẹ̀sùn ìlẹ̀dí àpòpọ̀ àti ìṣòwò kúmọkùmọ tí ó tó àìmọye bílíọ̀nù náírà, ẹ̀ṣẹ̀ tí wọ́n ní wọ́n ṣẹ̀ láàrin oṣù kọkànlá ọdún 2015 sí oṣù kẹfà ọdún 2025. Malami tí ó sìn gẹ́gẹ́ bí AGF lábẹ́ ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari ni ó ti wà ní àkàtà àjọ EFCC láti ọjọ́ 8 oṣù Kejìlá lẹ́yìn tí ó kọ̀ àti yanjú gbèdéke tí àjọ EFCC fún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello ti sọ gbangba èròǹgbà rẹ̀ àti díje du ipò sínétọ̀ gbùngbùn Kogi níbi ìdìbò gbogbogbò ọdún 2027 bí ó ti gbáradì àti tako sínétọ̀ tó wà lórí oyè Natasha Akpoti-Uduaghan. Bello ṣe ìkéde yìí níbi àbẹ̀wò rẹ̀ sí ààfin Ohinoyi ti ilẹ̀ Ìbìrà, níbi tí ó ti ní ìpàdé pẹ̀lú àwọn ọba, adarí ẹ̀sìn àti àwọn tí ọ̀rọ̀ kàn láti Senatorial District. Níbi ó ti ń bá ìpéjọpọ̀ sọ̀rọ̀ ni gómìnà àná ti gba ìpè láti díje bí ó ti fi ìgbáradì rẹ̀ hàn àti ṣojú ìletò wọn ní ilé ìgbìmọ̀ àgbà. Níbi ìpéjọpọ̀ yìí kan náà láti rí gómìnà ìpínlẹ̀ Kogi Ahmed Usman Ododo pẹ̀lú ọ̀pọ̀ àwọn adarí olóṣèlú àti ọ̀tọ̀kùlú ìlú. Bello ni ó ti kọ́kọ́ sìn gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kogi láàrin ọdún 2016 sí 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Sophia Momodu tí í ṣe obìnrin àkọ́kọ́ tí ó bí ọmọ àkọ́kọ́ fún olórin Davido ti wá gbangba wálíà wá sọ wípé kí wọ́n yéé pe òun ní aya olórin yìí mọ́. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Momodu ti fi ẹ̀hónú rẹ̀ hàn wípé pẹ̀lú wípé òun ti pínyà pẹ̀lú rẹ̀ tí olórin yìí náà ti fẹ́ ìyàwó alárédè, àwọn olólùfẹ́ rẹ̀ sì ń pe òun ní ìyàwó rẹ̀. Momodu tẹnumọ́ pàtàkì àti bu ọ̀wọ̀ fún ohun tí ènìyàn bá fẹ́ àti ìgbéyàwó, bí ó ti rọ àwọn fáǹsì kí wọ́n tẹ̀síwájú kí wọ́n sì jẹ́ kí òun náà ṣe bákan náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.